Ṣẹyin náà ti gbọ́ ohun tí Sule Alao Malaika ṣe nílé Ayinde Barrister. Òwe Yorùbá kan ló sọ pé ẹni ṣojú ò ṣe nǹkan ẹni tó ṣẹ̀yìn lójú. Èyí gan ló ṣe mọ́ ọ̀kan nínú àwọn òǹkọrin fújì nílẹ̀ wa, Alhaji Sule Alao, táwọn èèyàn ń pè ní Alao Malaika, pẹ̀lú ìgbésẹ̀ tó gbé nípa bó ṣe ṣàtúnṣe sí ilé ọba orin fújì nígbà kan olóògbé Sikiru Ayinde ọlọ́ládé Barrister láìpẹ́ yìí. Àìpẹ́ yìí ni gbajúmọ̀ olórin ọ̀hún pẹ̀lú ikọ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ kan lọ ṣàbẹ̀wò sílé ọba orin ọ̀hún tó wà nílùú Èkó láti wo ibi táwọn agbaṣẹ́ṣe tó gbé àtúnṣe ilé olóògbé náà fún bá iṣẹ́ dé. Aláròyé gbọ́ pé látìgbà tí ọba orin fújì ọ̀hún ti kú ni kò ti fẹ́ sí àtúnṣe gidi kan tàbí àyípadà lára ilé ọ̀hún. Èyí sì wà lára àwọn ohun tó ń kọ Alhaji Sule Alao Malaika lóminú gidi tó fi gbé ìgbésẹ̀ akin náà. Ọdún tó kọjá yìí ló gbé àtúnṣe ilé ọ̀hún fáwọn agbaṣẹ́ṣe kan pé kí wọ́n ṣàtúnṣe gidi sára ilé ọ̀hún lọ́nà tó gbàbúyì kún dáadáa, ṣùgbọ́n tóun pàápàá kò láǹfààní láti débẹ̀ láti lọ wo bí iṣẹ́ náà ṣe ń lọ sí. Ọ̀sẹ̀ yìí ni gbajúmọ̀ onífújì ọ̀hún ṣẹ̀ṣẹ̀ tó láǹfààní láti lọ wo ibi tí àtúnṣe ilé náà dé, tó sì tún lóore ọ̀fẹ́ láti rí àwọn kọ̀ọ̀kan nínú ẹbí olóògbé náà tí wọ́n wà láyìíká ilé náà bá sọ̀rọ̀ lórí ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn gbogbo wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tó gbé sórí ẹ̀rọ ayélujára nípa àbẹ̀wò ọ̀hún ni Alhaji Sule Alao Malaika ti sọ pé mo mọ̀ọ́mọ̀ gbé ìgbésẹ̀ yìí ni nítorí pé ọ̀rọ̀ olóògbé Sikiru Ayinde ọlọ́ládé Barrister sí gbogbo àwọn olórin fújì àsìkò yìí dàbí odò tó gbàgbé orísun rẹ̀ ni, táwọn àgbàlagbà sọ pé ó ṣetán láti gbẹ ni. Orísun gbogbo àwa tá à ń pe ara wa ní gbajúmọ̀ olórin fújì ni olóògbé Barrister jẹ́, tá a kò sì gbọ́dọ̀ gbàgbé rẹ̀ rárá. Mo mọ̀ dájú pé pẹ̀lú ìgbésẹ̀ tí mo gbé yìí á jẹ́ ìpèníjà fáwọn ẹlẹgbẹ́ mi gbogbo pé káwọn náà dìde sọ̀rọ̀ àtúnṣe ilé àti gbogbo dúkìá tí olóògbé fi sílẹ̀ sáyé lọ báyìí. Èyí ṣe pàtàkì púpọ̀ fún gbogbo wa pátá tá à ń pe ara wa lójúlówó ọmọ ẹ̀yìn olóògbé Barrister. Ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ fújì tó gbọ́ nípa ohun tọkùnrin náà ṣe ni wọ́n ń lù ú lógo ẹnu tí wọ́n sì ń ṣàdúrà fún un. Bákan náà ni wọ́n ní ohun tó dáa ló fi bẹ̀rẹ̀ ọdún yìí tó sì yẹ káwọn ẹlẹgbẹ́ rẹ̀ gbogbo nídìí iṣẹ́ fújì wo àwòkọ́ṣe rere ọ̀hún, káwọn náà nawọ́ ìfẹ́ sí ẹbí àti ará tí olóògbé Barrister fi sílẹ̀ sáyé lọ. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.